ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ mọ̀ tún kú dédé àkókò yìí gbogbo èèyàn lára wa pátápátá nílé lóko àti lẹ́yìn odi pátápátá ojúmọ́ òní ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú náà ni yóò jẹ́ fún kó wa láṣẹ lẹ́dùnmarè tó bá sì jẹ́ pé ọ̀sán lẹ́yìn tí ní àǹfààní àti máa wò mí ẹ káàsán o ẹ kúrọ̀lẹ́ ẹ kú àṣálẹ́ ẹ kú ìyálẹ̀ta ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ògbómojúkun pátápátá mo tẹ̀ kí yín bẹ́ẹ̀ sì rí mo kí kábíyèsí ọba Gándì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà eléyìí tí wọ́n ní tó sì jẹ́ pé síbẹ̀ ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ òun náà ló jẹ wọ́n lógún ṣe rí gbogbo àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní agbègbè ìjọba ìbílẹ̀ Orire local government eléyìí tó dá yánpọnyánrin sílẹ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n náà ní ìpàdé rẹ̀ bá àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìlú Ìkòyí ilé wípé wọ́n ti ń bẹ nílùú Ìkòyí ilé wọn lé wọ́n sọ̀rọ̀ àná di bá àmì mọ́ wọn lọ́wọ́ o nítorí pé àwọn ti jọ fẹnu kò bẹ́ẹ̀ sì rí àwọn ti jọ sọ wípé kí kábíyèsí kí wọ́n wá látàrí gbogbo rògbòdìyàn àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní gbogbo ìjọba ìbílẹ̀ Oríire local government yẹn wọ́n ṣe ìpàdé bẹ́ẹ̀ sì rí àwọn agbéròyìn síta wọ́n wà ńbẹ̀ tí wọ́n gbéròyìn yìí síta níbi tó yẹ pé ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn fún alára wọn ẹ bá mi gbìyànjú owó fọ́nrán fídíò yìí délẹ̀ o nítorí pé ọ̀rọ̀ lẹ́nu wọn ìfúnra ara wọn lẹ́ẹ̀ ti rí o ẹ̀ẹ́dì fọ́nrán fídíò níbi tí wọ́n ti ń ṣèpàdé ẹ̀ẹ́dì fọ́nrán fídíò ibi tí wọ́n ti sọ̀rọ̀ ẹni tí wọ́n ṣe ìkọlù sí ẹni tí wọ́n ṣá nínú oko ní kí lorúkọ ẹ̀ ní Ìkòyí ilé nítorí pé kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wá kí yín ó fẹ́ wá sílùú yín nítorí ìdàgbàsókè ẹ sì mọ̀ọ́mọ̀ dá ogún lẹ̀ imagine wọ́n sọ yí pé balógun ìlú Ìkòyí ilé ló sọ pé òun ṣígun fáwọn ọ̀dọ́ nílùú tó lọ́ba tó níjòyè tó jẹ́ wípé ìjọba ló dẹ̀ ń kọ̀ǹtró ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nísìn balógun wa náà wọ́n ṣígun wẹ́ àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní in councils ní ìjọba ìbílẹ̀ Oríire local government ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn lọ́pọ̀lọpọ̀ ilẹ̀kùn níbi tí wọ́n ti sọ pé àwọn ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn so even though tó bá yẹ pé wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn tó yẹ pé they both agree wípé kí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n wá ipò òkè o kí wọ́n má lọ sí ọ̀dọ̀ ẹnìkan pé ṣùgbọ́n kí wọ́n lọ sí secretariat Oríire ibẹ̀ ni ó máa jẹ́ bí meeting point fún everybody accepted kí ló wá fọgun kí ló fa ìjà kí ló fa wàhálà kí ni wípé à ń wá kábíyèsí wá ó wá di wípé ẹ̀yin náà wá fi dá ogun ẹ wá fi dá wà ẹ wá ní kán wọn ṣé kábíyèsí ni wọ́n fẹ́ ṣe ìkọlù sí ni àwọn aráàlú ni wọ́n fẹ́ ṣe ìkọlù sí bí ìgbà tó jẹ́ pé ẹ ń fọwọ́ ara yín ṣe ra yín wọ́n sọ̀rọ̀ ilẹ̀ ẹ̀kú fọ́fọ́ wọ́n sọ̀rọ̀ ilẹ̀ ṣẹ́dí lẹ́yìn fọ́nrán fídíò yìí máa make sure pé kí ènìyàn tó lọ ọ̀rọ̀ tí àwọn Ìkòyí ilé táwọn náà sọ máa gbé wá fún yín ṣùgbọ́n ẹ bá mi gbìyànjú owó fọ́nrán fídíò yìí dílẹ̀ tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin ń wò wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube yìí ẹ bá mi like ẹ comment ẹ share ẹ jẹ́ òdílé ẹjọ́ dóko nítorí wípé irú àwọn ọba tá à ń fẹ́ ní ilẹ̀ Yorùbá òun náà lélẹ́yìí ṣùgbọ́n àwọn aráàlú wọn fẹ́ ìdàgbàsókè òun ni ká sọ ò ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ councils of ọba ní gbogbo Oríire yẹn wọ́n yọ ara wọn kúrò lára ti Ìkòyí o wọ́n náà wọ́n nǹkan tó ń ṣe ní kàyéfì ni pé wọ́n náà wọ́n ní meeting pẹ̀lú wọn they had the meeting and they both agreed wọ́n jọ fẹnu kò wípé
kí kábíyèsí kí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n wá. Kí ni wípé kò sọ́ba lórí àpèrè, kí ló ní ṣe pẹ̀lú wípé ọba tó jẹ́ paramount ruler fún gbogbo yín tẹ́ wà ní agbègbè yẹn ó wá dì sí ilẹ̀ wá ń sọ wípé Ìkòyí ilé ìṣògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn láti gbọ́ ló ti sáré jẹyọ jáde láàrin àsìkò yìí ìyẹn lásìkò tí ẹ bẹ̀rẹ̀ sí ní fa gbogbo rògbòdìyàn kí ni rògbòdìyàn kílẹ̀ aráàlú bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jà fún. Ṣé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ló ní kẹ́ máa nọ́ba ni? Ó fẹ́ mú ìdàgbàsókè wá sínú ìlú yín ni, kì í ṣe pé bóyá ó fẹ́ wá jẹ gàba lé yín lórí. Gbogbo àwọn lóyè tí wọ́n wà nínú ìlú wọ́n sì wà ń bẹ̀ náà. Ti bí balógun nìyẹn, balógun Ìkòyí nìyẹn tó jẹ́ pé ó sọ pé òun sígun fún àwọn ọ̀dọ́. Àwọn ìjọba wa náà ní díẹ̀ láti ṣe ń bẹ nítorí pé lára gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn councils of àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní Orire local government tí wọ́n sọ yìí, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ ẹnìṣó tí wọ́n ti kó lọ sí gbogbo ọ̀dọ̀ wọn ọlọ́pàá tí wọ́n pé ṣé bí ìjọba náà ń rí tí wọ́n dẹ̀ káwọ́ bọ́tọ̀ tí wọ́n náà dẹ̀ ń wò tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣe kankan. Ẹni tí wọ́n ṣe ìkọlù sí tí wọ́n ṣá ní Ìkòyí, kí ló dé? Ẹ wò, ẹ jẹ́ kí n fún yín ní fọ́nrán fídíò yìí, ẹ̀yin náà lọ wo gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, kẹ́yìn náà lọ rí kẹ́ wo gbogbo èsì tí àwọn tí Ìkòyí ilé táwọn náà fi sí. Má ṣe fídíò yẹn kí lè ní òótọ́ ṣùgbọ́n ẹ lọ wo eléyìí ná. Pèsè àwọn Ìkòyí nǹkan sùn nínú èyí tí a rí balógun, a rí asípa, a rí ọlọ́tẹ̀fọ̀n, a rí ààrẹ àgò Ìkòyí. Àwọn márùn-ún wà mí ò rántí orúkọ ẹnìkarùn-ún. Ẹ̀ẹ̀mẹ́ta la sì ṣèpàdé tá a sì jọ gbà wípé kí kábíyèsí ọmọ wọ ìlú Ìkòyí ṣùgbọ́n kí wọ́n dúró nínú gbọ̀ngàn ìjọba ìbílẹ̀ Oríire. Èyí náà ló máa wà náà bẹ̀rẹ̀ ṣẹ́ wípé kí kábíyèsí ọmọ bọ̀. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní kábíyèsí ti kọ̀wé sí aká tó gbàgbé kí wọ́n máa bọ̀. Alákọ̀ọ́kọ́ wọ́n ní ká mọ̀ wá, a ṣèpàdé ńgbà yẹn, akọ̀lẹ́ta padà sí ààfin bàbá wa kábíyèsí nílùú Ògbómọ̀ṣọ́. Ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tí wọ́n fún wa kéré àti ká mọ̀ wá. Ẹ̀ẹ̀kẹta yẹn a tún ṣèpàdé kó tó di pé a ní kí kábíyèsí ọmọ bọ̀. Kì í ṣe pé kábíyèsí òfin tó wa létí bí ọkùn tó sọ pé àwọn wà. Àwa náà sì pe àwọn Ìkòyí nǹkan sùn lájọ ṣèpàdé kó tó di pé a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gba kábíyèsí láti. Ẹ ṣeun, ẹ sọ nínú ọ̀rọ̀ yẹn náà wípé balógun Ìkòyí tí wọ́n wà nínú àwọn tí ẹjọ́ ṣèpàdé, ṣùgbọ́n a rí fọ́nrán tí ń jà káàkiri lórí social media pé balógun lẹ́yìn àwọn làwọn ṣígun fún àwọn tí wọ́n lọ fa wàhálà yẹn. Kí nìkan tí a lè rò pé ó fa gangan? Àkọsí ìlú wò pé ó dàbí ẹni tí ò tún pàdé ni, ó wá jẹ́ ìbálòpọ̀ jẹ́ wí wọ́n ṣe wà nínú orúkọ tí ẹ dá pé àjọgbà yín ni. Ṣé rí èrí yẹn kò yé èmi tó lóòótọ́ ìbí náà rí mo dẹ̀ ló sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n tó wáyé pé àwọn agbófinró wá ṣiṣẹ́ bó ti yẹ kí wọ́n ṣe ni àwọn lè béèrè lọ rẹ̀ wípé balógun o ṣé wọ́n lọ sígun fáwọn kò nígbà tíjọba ò ti gbé gbèsè. So àwa náà ń wò bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ náà ṣe ń wò làwa náà ń wò. ẹ kú ṣẹlẹ̀ kú ìjókòó sá. Lára àwọn fọ́nrán tá a rí lórí àgbàgbé, a rí pé ń jọ tí ìṣẹ̀lẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń fọ́ọ̀sì agídí mú àwọn kan pé kán máa ṣépè fọba. A dẹ̀ rí pé ojú wọn a rí ojú wọn dáadáa ń bẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ níbì kankan rárá pé bóyá àwọn agbófinró wọ́n mú ẹnìkan báyìí tán fẹ́ fi ṣe bí scapegoat? Mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan pé àìṣiṣẹ́ àwọn agbófinró láti jẹ́ kí wọ́n fi ẹnìkankan jófin ló mú kí wọ́n tó máa lé wa kí di sìn. Wọn ò mẹ́ni kankan, àwọn tán fọ́ọ̀sì èèyàn á dá wọn mọ̀, àwọn tán fọ́ọ̀sì náà pé kí wọ́n máa bú ọba àwọn èèyàn wa ni. So ṣùgbọ́n nísìnyí àwọn agbófinró náà dẹ̀ rí àwọn ìmọ̀mọ̀ pàwọn náà ní social media ọ̀pọ̀lọpọ̀ ló ti report kankan ṣe nísìnyí tí ẹ dórí àwọn tán sá ní àdá ní sàmọ́ ti report, ọ̀pọ̀lọpọ̀ ló ti make report ní ọ̀dọ̀ area commander. Kò sí ẹnì kankan tí ò fi ṣiṣẹ́ tí wọ́n ṣe fi gbóró òfin gbé wò báyìí. So kí làwọn afẹ́ ṣe ń tiwa, ìjọba ló lè gbégbèsè láti mú àwọn tó bá ṣètò fún. Bóyá ẹni tí ẹ sọ pé wọ́n lù àbí wọ́n sálàdà ṣáwọn náà nìyẹn. Àwọn nìyẹn lọ́wọ́ ní gbólóhùn pẹ̀lú ẹ̀rọ àṣà. Ẹ dákun ẹ bá adarúkọ yín fáwọn tí wọ́n ń wà. Orúkọ mi ni Ọláfúnmi Ọlátúndé tí àwọn ènìyàn máa ń pè ní ìlú òjé. Ìlú òjé. Bẹ́ẹ̀ ni. Ìlú wo gangan ni ẹ̀ ń gbé? Mo jẹ́ ọmọ bíbí inú ìlú Tewúre.
ilé tó wó gangan lẹ́wà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. ilé tó sàmọ́ mọ̀ ń dá oko níbẹ̀ mo dẹ̀ ní àwọn ọmọọṣẹ́ tí mo gbà síbẹ̀ àwọn ọmọ yẹn ni mo lọ gbóúnjẹ fún ní àárọ̀ ọjọ́ yẹn bí mo ṣe débẹ̀ èmi rí pé wọ́n ń fa wàhálà lókè àwọn tó fún mi ńlẹ̀ ńbẹ̀ ẹ̀gbọ́n ìyàwó mi ló jókòó lẹ́gbẹ̀ẹ́ mi a jọ gbé oúnjẹ lọ sóko fáwọn iṣẹ́ bá a dẹ̀ ṣe dé mo ní mo fẹ́ lọ jẹun nílé oúnjẹ ilé oúnjẹ yẹn ó wà nínú ìlú sàmọ́ náà mò ń jẹun lọ́wọ́ báyìí mi ò tí ẹ wo ẹ̀yìn wọ́n kàn ní wọ́n dé nígbà tí mẹ́ ìdìde báyìí wọ́n ní ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ máa sá ẹ lù ẹ pa ẹ ṣe kí ni nǹkan lúlù yẹn pọ̀ débi wípé àwọn èèyàn ń pariwo àwọn tí wọ́n bá tún dúró náà wọ́n jọ ń lù wá papọ̀ ni ṣùgbọ́n wọ́n ti rí èmi mú èmi ò rí ibi sá lọ àdá yẹn pọ̀ nígbà ya wọn tẹ́ mílẹ̀ wọ́n fi òkúta jàn mí ní àyà mo ẹsẹ̀ ń lé ń sọ̀rọ̀ ni mo ṣe wà yìí mo ṣe kó lọ hospital ní àárọ̀ yìí ni ẹ̀gbọ́n ìyàwó mi náà wá táwọn náà sáré wá wípé wọ́n máa pa sí òun lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ sí sáwọn náà ládàá títí wọ́n wá ń wọ́ mi lọ lé ilé àwọn ìyá ìyàwó mi yẹn nígbà tá a débẹ̀ wọ́n dẹ̀ ba gbogbo ilé yẹn náà jẹ́ láti wípé káwọn ṣáà mú wa káwọn pa wa wọ́n ba gbogbo ilé yẹn jẹ́ even màmá àgbà tí ń bẹ nínú ilé wọ́n sì wà lọ́sítà bí mo ti ń sọ̀rọ̀ yìí tí wọn yóò kú ni yóò yè ní àmọ́ tó kúta bá wọn wọ́n dẹ̀ tó gbé wò ìyá yẹn torí wọ́n dì sọ gbogbo ilé yẹn. ǹjẹ́ ní ẹ̀rí tó dájú wípé wọ́n ba ilé yẹn jẹ́ tòótọ́? a ní ẹ̀rí tó dájú wípé wọ́n ba ilé yẹn jẹ́. bẹ́ẹ̀ ni. ọ̀dà ṣé ẹ ti fi tó àwọn agbófinró létí àbí ẹ tí ì sa ipa kankan ní orí rẹ̀ torí ìlú ò lè wà kí nǹkan báyìí. And ladies of the press, good afternoon. My name is Kabisi Bolagunte Akinshola Olaosegun Kakutanfa II, the Onifedeko Fedeko. I am acting this afternoon as a spokesperson for the Ogbomosho monarch in Orire local government. At this point, I believe it is essential and very important for us to strongly condemn the despicable, lawless, disgusting, and violent actions of miscreants in Ikoyi on Tuesday, the 14th of April, 2026. The scheduled visit of His Imperial Majesty Oba Gandhi Afolabi Olawi Olumogege III, the Soun of Ogbomosho, to visit Orire local government and discuss his 25-year development plan was turned into mayhem, vicious attacks on human, innocent citizens, threats to life, and wanton destruction of property by the Ikoyi thugs. The visit was agreed to by the Orire Local Government Traditional Council and also with members of the Onikoyi in Council. It was resolved by both parties that at the meeting, which was held at the Orire Local Government Secretariat, that the visit should take place in the premises of the Orire Local Government Secretariat because there was no Onikoyi on site to welcome His Imperial Majesty to Ikoyi town. Our surprise and disbelief can only be imagined when innocent citizens were being attacked with stones, machetes, and even guns by thugs from Ikoyi at the venue of the meeting that morning. This is totally unacceptable. Nigeria is a country governed by the Constitution, which upholds the rule of law, human rights, freedom of movement, freedom of expression, and freedom of association. Such a lawless act as we have seen perpetrated by Ikoyi miscreants should not be tolerated in any civilized society. Even as we speak, there are some of us whose life are still in danger, grave danger, because some of us have to pass through the town of Ikoyi to get to our various domains. There has been a number of unbelievable acts of violence against some of us who pass through Ikoyi to go to our different domains. I do not believe
that this kind of actions have a place in civilized societies. This cannot be allowed to continue. We are therefore appealing to the relevant authorities and the law enforcement agencies to put a stop to this kind of behavior, this kind of lawlessness, before it gets out of hand. If people are able to do this and get away with it, believe me, the next one they will do will be more than what we've ever seen, because there is no law to checkmate them. This is our appeal. We hope that the relevant law agencies, the relevant authorities are listening. And this is not only, if this goes unchecked, it is not only for Ogbomosho monarchs, it is for the whole of Nigeria. Because when you set an example, you follow. Thank you. For the sake of our people out there that don't understand it, can you please just do the summary of this in Yoruba? So, àwọn tá a wà níbí orúkọ mi ní Gbọ́lágùntẹ̀ Akínsọ́lá Ọláòṣèlú kan takuta ń pàkejì onífẹ̀dògbò ti ilẹ̀ Fẹ̀dògbò. Àwọn tá a jọ jókòó, èmi ni mò ń ṣẹ́nu gbà fún gbogbo àwọn tá a jọ jókòó tá a jẹ́ lọ́balọ́ba Ògbómọ̀ṣọ́ ní Orire local government. Ó ká wa lára gidigidi nítorí pé nígbà tí kábíyèsí wa ọba Ghandi Afọlábí Ọláoyè Olùmọ̀gẹ́gẹ́ kẹta tọ́pọ̀ àwọn fẹ́ wá ṣèbẹ̀wò sí wa ní Orire local government. Inú wa dùn, a dẹ̀ bẹ̀rẹ̀ sí máa múra àti gbà wọ́n lálejò. In fact, gbígbà wọ́n lálejò yẹn a tún bá àwọn aṣèpàdé bíi mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Aṣèpàdé bíi mẹ́ta pẹ̀lú àwọn Oníkòyí in council pé bó láti ṣe bó láti bẹ̀ ṣe. Adẹ́jọ́ gbà wípé tó ìbẹ̀wò yìí o kó kúkú wáyé ní Orire local government secretariat wa tí gbogbo wa jọ ní lóríire tí ò kì í ṣe tẹnìkan, nítorí pé Ìkòyí ní àkókò yìí ò ní ọba lórí ìjókòó. Adẹ́jọ́ gbà pé bá a ṣe jọ ṣe nìyẹn, ṣùgbọ́n ó yà wá lẹ́nu gbà ó yà wá lẹ́nu ibi kàyéfì wípé ní àárọ̀ ọjọ́ tí ìbẹ̀wò yìí yóò wáyé, ìbọn àdá ìkùkù ni àwọn ará Ìkòyí. Mi ò dẹ̀ wá rò pé gbogbo àwọn ará Ìkòyí ni mo rò pé àwọn thugs, àwọn tí ò ní kan ṣe nínú Ìkòyí ni wọ́n da gbogbo bẹ̀rù. Wọ́n jóná, wọ́n jó táyà náà níwájú secretariat tí gbogbo àjọ ní dánwò. Ẹnì kọ́kọ́ ló dá bẹ̀ ni. Nípa ńgbà míì tó ń bá fi wọn ṣe bí headquarters bẹ́ẹ̀ yẹn, ìyẹn gan ló yẹ kó jẹ́ kí wà wá fi yàtọ̀, because bí ipò àgbà náà gbé wa sí yẹn, ṣáà ló yẹ ká máa wá hùwà bí ọmọ èèyàn. So ó yà wá lẹ́nu gan, ó dẹ̀ dùn wá. Àdé ń fi àkókò yìí sọ pé ibà èmi tẹ́ tí mo ń sọ̀rọ̀ ìnà ní bóyá jẹ tàbí jẹyìn, Ọlọ́run ló yọ mí ní Ìkòyí yẹn kan nígbà tí mo kàn ń gbàbẹ̀ kọjá lọ síbi tí kingdom mi wà. So irú eléyìí kò lè lọ bẹ́ẹ̀, ìwà tí ò dára rárá ni. Ṣé rí ìlú níbi tá a wà ní Nàìjíríà lẹ́yìn, ìkan nínú àwọn òfin tí a fi ń bá lò ní Nàìjíríà ni pé gbogbo ọmọ Nàìjíríà ló ní ẹ̀tọ́ láti lọ síbi tó wù, ó ní ẹ̀tọ́ láti bá ẹni tó bá wù ṣọ̀rẹ́, ó ní ẹ̀tọ́ láti jẹ́ èèyàn fún wa gẹ́gẹ́ bí ààrẹ láì kí ẹnikẹ́ni kò sì ní fún ní ìdíwọ́. So ara àwọn nǹkan tó káyàn lára rẹ̀, because àkàn wò kó Ògbómọ̀ṣọ́ ní ilé ní ó tí ọ̀rọ̀ tó kan gbogbo ìlú Nàìjíríà lélẹ̀, nítorí pé táwọn kan bá lè dánrù yẹn wò, kán ṣáyàn ládàá, kán yìnbọn mọ́yàn, kán sun mọ́tò, kán pa mọ́tò jẹ, kán dẹ̀ mú jẹ,
kí ni kò lè ṣẹlẹ̀. So à ń fàsìkò yìí sọ fún àbí tọrọ tá à ń bẹ̀bẹ̀ náà bóyá dẹ̀ ní ká kúkú bẹ̀ wọ́n náà. À ń fàsìkò yìí bẹ̀ àwọn agbófinró, àwọn ilé ẹjọ́, adájọ́ tó wà concern pẹ̀lú justice bí ìlú ṣe ń lọ pé kọ́ má wo ọ̀rọ̀ yìí níran o, kọ́ má wo wípé ńbẹ̀ yẹn ló ti ń ṣẹlẹ̀ o, ńbẹ̀ yẹn tó ti ń ṣẹlẹ̀ lénìí yóò ṣẹlẹ̀ ń bí lọ́la o, bí ìlú wa ó ṣe máa bàjẹ́ lọ ẹ̀wò ni ọ̀rọ̀ mi ò dí báyìí lọ pé. Ó kí gbogbo ẹ̀yin oníròyìn, mo fẹ́ ṣe àfikún ráńpẹ́ lórí tí kábíyèsí onífẹ̀ẹ́ tó sọ. Orúkọ mi ní Ògúnmákédé Ayọ̀bámi Ìzíkẹ̀ tí mo jẹ́ ẹlẹ́rẹ̀ pàmò tòní. Mo kí gbogbo yín, mo sì kí gbogbo àwọn kábíyèsí tí wọ́n wà ní kálẹ̀ ń bì fún akitiyan láti mú kí ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀dà. Gẹ́gẹ́ bí onífẹ̀ẹ́ ti ṣàlàyé, ó yà wá lẹ́nu wípé nǹkan tí àwọn ìlú Ìkòyí ṣe ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún yìí ní ọjọ́ tí kábíyèsí ọba Ghandi Soun Ògbómọ̀ṣọ́ tí wọ́n láwọn fẹ́ wá ṣe àbẹ̀wò sí wa ní ìjọba ìbílẹ̀ Orire láti sọ ìlóńgbà fíṣàn ọdún 25 tí wọ́n gbé dání àti àwọn ẹ̀bùn kọ̀ọ̀kan tí wọ́n láwọn ó ṣe fún wa ní ìjọba ìbílẹ̀ Orire. Bí àwọn Ìkòyí ṣe bẹ̀rẹ̀ sí dá wàhálà lẹ́yìn lọ́jọ́ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí àtáàkì gbogbo àwọn èèyàn wa, àwọn tí ò tiẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ tí ń lo oko jẹ́jẹ́, àwọn tí ń jẹ nílé oúnjẹ, àwọn tí ń pọnmi nídìí odò, tí bí wọ́n sì bẹ̀rẹ̀ sí sáwọn ní àkí àti àdá tí wọ́n ń yìnbọn sáwọn èèyàn. A lè rí bí èèyàn bíi méjì ń bì láti ìlú Sàámọ́ tí wọ́n sá ní àdá tí ọgbẹ́ ṣe ń bẹ lára wọn. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n fi wà láàyè, tí wọ́n lé kàbàkàbà tí wọ́n tún balẹ̀ wọn jẹ́, tó yẹ pé a ní ẹ̀rí tó tó láti sọ fún àwọn agbófinró wípé àwọn tó wá sá wọn ládàáni wípé wọ́n dá wọn mọ̀. So kí láwọn sọ lónìí ni wípé gbogbo àwa tá a jẹ́ orí adé àti ọrùn lẹ̀kẹ̀ àti aráàlú tá a jẹ́ Ògbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Orire a tako ìgbésẹ̀ tí àwọn ìlú Ìkòyí tí wọ́n gbé, torí pé àwọn bàbá wa ní ẹnìkejì jẹ́ àwádé. Lóòótọ́ ẹ̀yà 4 la ní níjọba ìbílẹ̀ Orire, a ní ẹ̀yà Ògbómọ̀ṣọ́, a ní ẹ̀yà Ọ̀yọ́ àti Ìlọrin àti Ìkòyí. Gbogbo àwa ẹ̀yà tá à ń bẹ níjọba ìbílẹ̀ Orire là ń gbé pẹ̀lú àlàáfíà. Kò dẹ̀ sí ẹ̀yà kan tó lè sọ pé òun ló ní ìjọba ìbílẹ̀ Orire, gbogbo àwọn ẹ̀yà 4 lájọ ní. Bóò ní ọ̀wà jẹ́ tí kábíyèsí ti wá fẹ́ bẹ̀ wá wò tí àwọn ẹ̀yà kan ní kò gbọdọ̀ wá ìlú bàbá àwọn ni. Ìyẹn ni pé gbogbo bí iléeṣẹ́ ìjọba bá ti wà ní ìsìn kì í ṣe tìjọba mọ́, ti ẹ̀yà kan ni. Kò rí bẹ́ẹ̀ o, gbogbo wa lájọ ní ìjọba ìbílẹ̀ Orire. So ìtòsí ń tún dùn wá lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní wípé bí àwọn èèyàn ṣe fọwọ́ lẹ́rán àárí ìdájọ́ òdodo láti ibi kíbi láti ọjọ́ 14 oṣù yìí, òní ni 20 pé wọ́n ti mú ẹnìkan báyìí tó ṣiṣẹ́ ibi ọjọ́ yìí, wọn ò mẹ́nì kankan tí wọ́n sì fìyà jẹ àwọn èèyàn wá jẹkújẹ. Àwọn orí adé kankan lọ lú wọn, wọ́n pariwo olè, wọ́n gba plate number míì, wọ́n yagí fáwọn míì. À ń sọ ilé ìfúnjọba pé ṣé àwa tá a jẹ́ Ògbómọ̀ṣọ́ kọ́. Wọ́n máa ń jẹ́ kí n máa rò ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí ò tiẹ̀ mú ọgbọ́n dání. Ẹ wo iye tí wọ́n ra ilẹ̀ yìí, mo láìpẹ́ iye tí wọ́n rà. Ó dẹ̀ fún ìlú. Tó bá ṣe pé mo sọ níbi kò sẹ́ni tó máa lọ tí ò pariwo. Àwọn kan wá ṣe nǹkan over 10 years ago tí àìsí ẹ̀dùn lọ́wọ́ sí nǹkan tó ṣe. Wọ́n wá ń pariwo káàkiri. Kábíyèsí o! Ọjọ́ máa ń yàgbé lẹ́nu. A lè lọ́wọ́ sí nǹkan tí wọ́n ṣe kí a lọ́wọ́ sí. Ẹ wo owó ilé ìlú ìsìn. Wọ́n joyè. Àmì ìtọ́ fún kábíyèsí àná. Ọ̀tẹ̀ èèyàn kan joyè ó ṣe ilé yìí. Ẹ jẹ́ sọ fún a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. A máa ṣe another one láìpẹ́ yìí. Divisional police station. Ẹni tó bá débẹ̀ á mọ̀. Nǹkan tí a
wọ́n dẹ̀ dá wa padà sí ọ̀dọ̀ DPO ní Ìkòyí. Àwọn Ìkòyí dúró pé a lè lọ, àwọn èèyàn tá a bá lọ wọ́n sì pa wá. DPO yẹn ẹ̀gbọ́n mi tí wọ́n bá sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ kan sọ̀rọ̀. Akínyẹn kò ṣe ẹ̀ṣẹ̀ lágbára lọ. Orúkọ mi ni Adéwòmísà, táwọn ìmọ̀ pé kó pé ọmọ bí ìlú Sàmà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ Tuesday ó jẹ́ kàyéfì fún wa. Ìgbà tí ọkọ̀ àbúrò mi lájọ tí oko dé. So bí òun lọ jẹ túwó, tí ó ń jẹ túwó mẹ́wọ́n ti sáà bẹ̀rẹ̀ sí ìrìnàjò wọn sàládà. Báyọ̀ sì pàdé gbogbo ẹni fẹ́ pa ọkọ̀ àbúrò rẹ̀. Mo sá lọ bẹ̀ pé tó ká lọ láti lọ rescue rẹ̀. Báyọ̀ sì lọ bẹ̀rẹ̀ Ọlọ́run fún wa sí ká rescue rẹ̀. Bí wọ́n ṣe ń lé wa láti ẹ̀pà ládàá ìgò, wọ́n ń sá wa ládàá sí gbogbo ẹ̀. Mo sá sáré láti bẹ̀rẹ̀ Ọlọ́run ṣe náà ìrìnàjò tẹ́lẹ̀. Sáré àwọlé báyìí wọ́n wọlé tẹ̀lé wa ni. Ìgbẹ́ sí ń lẹ̀ wá lóko lẹ gbogbo ẹ̀. Arò kò tó báyìí mi láyà bí ẹni lè. Wọ́n lẹ̀ mí lóko. Òyìnbó bí ẹ̀yẹ́ tó ń bọ́ ọ̀run. Gbogbo gíláàsì ilé mi gbogbo ẹ̀ ń bàjẹ́ gbogbo pàánù. Wọ́n fi òkú du gbogbo ẹ̀ tó wà níbẹ̀. Bá a ṣe agbéra lọ sí ọ̀dọ̀ ìyá kọ̀mọ̀dà ni wọ́n ní ká padà sí Ìkòyí àti lọ gbé kiri report tó ní ká tó ṣẹlẹ̀ níbẹ̀. Látìgbà tí ẹ ti wá lọ fi ẹ̀sùn yìí kàn, ǹjẹ́ ìgbésẹ̀ kankan bẹ tí àwọn agbófinró gbé? Kò síbi lẹ́yìn kan tí wọ́n gbé torí màmá tó bí mi nínú gan wọ́n bá nílé ńjọ́ yẹn tí wọ́n nílé ẹ̀wọ̀n lóko àti kí ẹ̀wọ̀n mẹ́rin bẹ lọ sórí tì bí wọ́n kú bí wọ́n yè àti mọ̀. So wọ́n dẹ̀ tó gbé owó tí ìyá yẹn gbé sílé torí wọ́n máa ra kaṣú àwọn kaṣú wá gbowó fún wọn wọ́n ti jí owó yẹn gbé lọ. Àwọn ọlọ́pàá ojú gbígbí lẹ́yìn kan ìrọ̀lẹ́ lẹ́yìn wọ́n wá pé ká mọ̀ wá síbẹ̀ yẹn wá gba rìpọ́ọ̀tì lọ́wọ́ ààrẹ tí bọ́ wọn kí ẹ ṣeun tí ẹ bá sì sọ nínú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní pé ẹ mọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.